torí ẹgbẹ̀rún mẹ́rin àbọ̀ náírà Wasiu lu bàbá àgbàlagbà pa lábẹ́òkúta. Ìdààmú àti ìtasọ́sọ́ ọgbà ẹ̀wọ̀n tí afurasí ọ̀daràn kan ọ̀gbẹ́ni Wasiu Oyèkán táwọn èèyàn mọ̀ sí Tijúkú kọ̀wé sí ti tẹ̀ lọ́wọ́ báyìí látàrí bí wọ́n ṣe fẹ̀sùn kàn án pé ó ń fìbínú fún bàbá àgbàlagbà ẹni 50 ọdún kan Lateef Ibrahim lẹ́sẹ̀ẹ́ lọ́rùn lórí ọ̀rọ̀ gbèsè ẹgbẹ̀rún mẹ́rin àbọ̀ náírà 4,500 naira tíyẹn jẹ́ ń ní bàbá náà bá kú mọ́ ọ lọ́wọ́ tóun náà sì dèrò àhámọ́ eléwé ẹran. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 28 oṣù kẹwàá yìí ládùúgbò mọ́ṣáláṣí ńlá kọ́bítí lágbègbè kọ́bítí nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Ẹnìkan tí gbogbo ọ̀rọ̀ ń ṣojú rẹ̀ àmọ́ tí kò fẹ́ ká dárúkọ òun sọ pé bàbá tí Wasiu kàn lẹ́sẹ̀ ikú yìí gan kọ́ ló ṣe Tijúkú o, ọmọ bàbá yìí ni. Wọ́n lọ́mọ òun àti ọ̀rẹ́ ẹ̀ kan tí wọ́n jọ ń lọ iléèwé ni wọ́n lọ gbá géèmù orí tẹlifíṣọ̀n ní ilé géèmù tí Tijúkú ti ń ṣọrọ̀ ajé rẹ̀ lọ́jọ́ mélòó kan sẹ́yìn. Wọn kò sì ṣẹ̀ṣẹ̀ máa lọ síbẹ̀, kọ́sítọ́mà ọkùnrin náà ni wọ́n. Àmọ́ lọ́jọ́ kan nínú oṣù kẹjọ oṣù Ọgọ́ọ̀sì ọdún yìí tí wọ́n tún lọ gbá géèmù gẹ́gẹ́ bí ìṣe wọn ni Wasiu fẹ̀sùn kàn wọ́n pé wọ́n ba irinṣẹ́ géèmù ìyẹn PlayStation video òun jẹ́. Ó ní dandan sì ni kí wọ́n sanwó rẹ̀. Èyí ló mú kọ́rọ̀ ọ̀hún di èyí tí bàbá tó dolóògbé yìí gbọ́ nípa ẹ̀. Ó sì gbà láti san ẹgbẹ̀rún 9,000 naira tí Wasiu lóun máa gbà lọ́wọ́ ọmọ òun padà fún un. Àmọ́ ó ní kó mú sùúrù fóun. Lẹ́yìn ọjọ́ díẹ̀ bàbá náà san ẹgbẹ̀rún 4 àbọ̀ tí í ṣe ìdajì owó tí wọ́n jọ ṣàdéhùn rẹ̀. Ó kù ìdajì. Ọjọ́ wa ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. Wasiu kò gbọ́ nǹkan kan mọ́. Èyí ló fi dọdẹ ọmọ olóògbé yìí lọ́jọ́ burúkú èṣù gbomimọ̀ ọ̀hún. Ó lọ fọlọ́pàá gbé e sáhàámọ́. Èyí ni wọ́n ní Lateef gbọ́ tó fi tara ṣàṣà lọ sọ́dọ̀ Wasiu tó ń gbé lágboolé eléwé ládùúgbò kọ́bítì kan náà láti béèrè pé kí lọ̀rọ̀ gbèsè bá dé tọlọ́pàá tó fi mú ọmọ òun dèrò àhámọ́. Wọ́n lọ́rọ̀ yìí ló dohun tí Lateef àti Wasiu ń ṣe fanfà lé lórí kí afurasí tó yọwọ́ ẹ̀ṣẹ̀ sí bàbá náà tó sì gbá a níbi ọrùn, èyí tó mú kó ṣubú sítòsí ibi kọ́tà iwájú ilé Wasiu, ó sì forí gbá òkúta ńlá kan tó wà níbẹ̀. Wọ́n lójú ẹsẹ̀ ni olóògbé náà ti ń jasẹ̀ wàìwàì tí ẹ̀jẹ̀ sì ń jáde lórí imú àti etí rẹ̀ látàrí bó ṣe farapa. Kò pẹ́ lẹ́yìn náà ló mí kanlẹ̀, ó kú pátápátá. Ṣá àwọn ọlọ́pàá ti lọ fi páńpẹ́ òfin gbé Tijúkú, ó sì ti wà láhàámọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ṣèwádìí ìwà ọ̀daràn abẹ́lé lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó wà léléwé ẹran lábẹ́òkúta. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá àti DPO ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Òkè Tòkú CSP Hadiza Abu Oganyin ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, àmọ́ wọ́n ní ìwádìí tó lọ́ọ̀rìn ṣì ń tẹ̀síwájú lórí rẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.